àti mọ̀bi táwọn tó fẹ́ fi Boko Haram halẹ̀ mọ́ Atiku ti wá o. Nítorí àkọlù táwọn èèyàn kan tí wọ́n pè ní Boko Haram fẹ́ ṣe sí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ tó tún jẹ́ olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar, ṣùgbọ́n tí kò padà wáyé. Àwọn ẹgbẹ́ People's Democratic Party ti ní àwọn mọ̀bi tọ́rọ̀ náà ti wọ́ wà nítorí kò lè ṣẹ̀yìn àwọn tẹ́rù ń bà nítorí bí Atiku ṣe dúró lórí àtìgbà ẹ̀tọ́ rẹ̀ padà. Débọ̀ Olóògùn àgbà tí í ṣe agbẹnusọ ẹgbẹ́ òṣèlú PDP tó fi ọ̀rọ̀ yìí léde nílùú Àbújá ní àwọn ti pè fún ìwádìí tó jinlẹ̀ lórí ìkọlù táwọn ọmọ Boko Haram ọ̀hún fẹ́ ṣe sí Atiku. Tẹ́ ò bá gbàgbé, àwọn afurasí 4 lọ́wọ́ àwọn agbófinró tẹ̀ lálẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù keje yìí nítorí àṣírí bí wọ́n ti fẹ́ kọlù Atiku, iléèwé tó dá sílẹ̀ àtàwọn ibìkan nílùú Yola ti ṣe tú sí àwọn agbófinró lọ́wọ́. Nínú àtẹ̀jáde yìí ló ti ní ẹgbẹ́ PDP ṣì ń dúró lórí ohun tí àwọn tọ́wọ́ tẹ̀ sọ lásìkò tí wọ́n ń jẹ́wọ́ ìwà ibi tí wọ́n ń gbèrò láti ṣe. Ohun tó hàn ni pé àwọn èèyàn kan ló ń ró idán náà lábẹ́nú láti ṣe jàǹbá fún ẹ̀mí Atiku, àwọn tí ara ń ni nítorí ẹjọ́ tí ọkùnrin yìí gbé lọ síwájú ilé ẹjọ́ tó ń gbọ́ ẹ̀sùn ìdìbò Presidential Election Tribunal Court. Ìyẹn ni wọ́n ṣe ń dààmú ẹ̀. Ẹgbẹ́ wa gbàgbọ́ pé èròǹgbà àwọn tí wọ́n gbéṣẹ́ rán àwọn olubi ẹ̀dá yìí ní láti yanjú olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ wa, kí wọ́n tún ti bẹ̀gbẹ̀mí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n sì tún dá rògbòdìyàn ńlá sílẹ̀ lágbègbè ibẹ̀. Wọ́n ti rò pé nígbà tí ìdàrúdàpọ̀ bá ti gba ìpínlẹ̀ náà kan, ìjọba yóò pàṣẹ kónílé ó gbélé, yóò sì ti bẹ̀ di èyí tí yóò ran gbogbo orílẹ̀-èdè yìí káàkiri kí wọ́n lè máa pàṣẹ láìsí ẹni tí yóò yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Wọ́n mọ̀ pé ìpínlẹ̀ Adamawa ni Alhaji Atiku ti wá. Kí ló wá dé tó jẹ́ àsìkò tó dìde láti gba nǹkan tó tọ́ sí i ni wọ́n wá ń lépa ẹ̀mí ẹ̀ lọ́tùn lósì. Ọ̀rọ̀ yìí wáyé látàrí báwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ń ṣọ́ ilé Atiku tó wà nílùú Yola nípínlẹ̀ Adamawa ṣe mú àwọn afurasí ọmọ ẹgbẹ́ Boko Haram kan ní nǹkan bíi aago 10 alẹ́ kù ìṣẹ́jú 16 ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù keje ọdún yìí. Lẹ́yìn tí wọ́n fà wọ́n lé ọlọ́pàá lọ́wọ́ tí wọ́n sì fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ní afurasí ẹni ọdún 29 kan tó pe orúkọ ara ẹ̀ ní Jubrila Muhammed láti ìlú Damboa nípínlẹ̀ Borno sọ pé òun wá fojú wolẹ̀ ni nítorí bẹ́ẹ̀ lòun ṣe ń dọ́gbọ́n béèrè bóyá ilé Atiku níbi tóun wà torí àwọn 4 ní Boko Haram tí wọ́n rán wá, àwọn sì fẹ́ wá kọlu ilé ọ̀hún àtàwọn ààyè míì tó bá ti ní ṣe pẹ̀lú Atiku ni. Wọ́n ní àwọn afurasí ọ̀hún ti wà lákọlò ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa, ìwádìí sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹu. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.